àlè ló pa Mohbad. ẹni. yes àlè ló pa Mohbad. ìrọ́pọ̀ ló yẹ kán pe orúkọ ọmọ tó ń pè sí jáde kò sí òótọ́ kan báyìí lẹ́nu because I did not give daddy placenta since then he had been wọ́n máa tẹ́ ẹ béèrè fún placenta àgbà tó yí mọ́ ọmọ yẹn lọ́wọ́ wọ́n gbé lọ fẹ́ni tó lọ́mọ àwọn èèyàn ló wá ń pè mí ṣàkíyèsí pé kẹtàn fámìlì wa kí n wọ ọmọ yìí pé ń kẹtàn ìyẹn Liam èmi dẹ̀ kọ́ mo sọ ń Liam Victor ló fẹ́ sọ ṣùgbọ́n nígbà tó porúkọ ti tán lẹ̀ ṣé Liam ṣe mùsùlùmí orúkọ mùsùlùmí ni Liam yàbí. Liam yẹn mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ò ní mùsùlùmí ní ìran wa. ṣé mùsùlùmí àwọn Cynthia ń lé wọn ni. bó wàá Liam yàtọ̀ máa ń gbé bíbélì ńlá dání. báwo ni Liam ṣe jẹ́. kò yé mi àwọn sọ̀pá DNA wọn ṣe àwọn fẹ́ lọ sí òkú a gbọ́dọ̀ mọ̀ pé ṣé tiwa ni àbí kì í ṣe tiwa ṣé jẹ́ wa rèé. ìyẹn ọmọ tí. ọlọ́mọ yìí kẹtàn. bàbá nínú ọ̀rọ̀ tí àwọn èèyàn ń fa káàkiri náà lórí social media wọ́n fa orúkọ kábíyèsí wọlé. orúkọ kábíyèsí wọlé ní ilé ìṣe ní èrí kábíyèsí ni o ibi tó orúkọ ẹ ti yọ ẹ nìkan náà nínú pé wọ́n sọ pé ọba rán wọn wá ìyẹn nìkan ni o kò yé mi àpàdé rí ṣebí mi ò kì í láì kí n parọ́ láyé mi ò dẹ̀ rí traces ṣùgbọ́n ó wà nínú petition wípé ọba ló rán wa wá káwá gbẹ̀mí ẹ̀. ọkọ sínú petition bẹ́ẹ̀. ọmọ yẹn sọ síbẹ̀ pé kán nà wọ́n pa àbí kán gbẹ̀mí ẹ̀kọ́ ni after 2.5 months ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ lọ. petition yẹn sọ yìí ìyẹn ìwé ìfisùn. bẹ́ẹ̀ni àwọn ló kọ. ọmọ mi ló kọ Mohbad fún ẹ. bẹ́ẹ̀ni ó kọ ó dẹ̀ kọ orúkọ wọn síbẹ̀ pé Sam Larry o àtàwọn ẹni ìwà ètò ń kó kiri o wọ́n ní wọn wá ó kọ sínú petition bẹ́ẹ̀ wọ́n dẹ̀ stamp ẹ̀ gbogbo ayé ti rí náà. ẹ sọ pé ọmọ yẹn ní ẹni tí o máa ń fọ̀rọ̀ yín dáadáa ni. bẹ́ẹ̀ni nígbà ayé ẹ̀ ìjọ tiẹ̀ pé rí pé tó ẹnìkan ọba aláyé kan níbì kan wọ́n sọ ń wọ́n ti sọ fún mi òun ni mo fi sọ pé mo fẹ́ pè é wá tó bá bá yọ ẹlẹ́nu àwa náà lọ́ba ní Kòròdú ó ti ń dárúkọ ọba yẹn fún mi ṣùgbọ́n èmi àtọba kò sí ní ti. kí wọ́n mú ìdáwọ́ láàrin olórin àtọba aláyé ìgòyìn kò yé mi o tó bá fẹ́ wá ikú tó pa ọmọ mi sà wọ́n á ṣe DNA màá dẹ̀ tọ́ka sẹ́ni tó pa ọmọ mi. ẹ̀yin ti mọ̀ ọ́. àlè ló pa Mohbad. ṣé Wùmí ń yàlè ni. jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ẹ̀ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. tó òwe ìran tí àwọn káàkiri àgbáńlá yìí náà ni ẹ̀ ń gbọ́ tí a mú ní ọ̀kan èjì láti ẹnu wòlíì Joseph ọmọ Alọ́ba bàbá tó bí Mohbad gan bàbá ọ̀rọ̀ tí Mohbad sọ ń gbà yẹn náà lọ torí kò yọ ọ̀pọ̀lọpọ̀ yẹn kí ló fà á ṣé wọ́n ń jà ní tó fi ní tí nǹkan bá ṣẹlẹ̀ sóhun ọlọ́mọlé àníkàn wá sí. gẹ́gẹ́ bí ohun tó rí ní àkókò yẹn ni wípé ó rí níri pé báwo ló ṣe jẹ́ òun nìkan ni wọ́n láì dìbò mọ́ lórí báwo ló ṣe jẹ́ òun nìkan náà ń lé pé kìíní ó ti ń di pé bóyá wọ́n ò nífẹ̀ẹ́ òun wọ́n ń di pàǹpá mọ́ wọ́n di pàǹpá mọ́ nínú ọkọ̀ òun wà ń bẹ̀. náà òun wà ń bẹ̀ wọ́n jọ ń gbélé náà ni and àwọn tí mo dẹ̀ rí pé ó fa ọ̀pọ̀lọpọ̀ ohun tó fa hatred yẹn ní àkókò yẹn gẹ́gẹ́ bí òye mi náà òye mi ò ṣí sí tẹ́lẹ̀ ní wípé ìyàwó ẹ̀ jẹ́ ẹni tí a máa yí rìmóòtù ẹ̀ tó ń darí ayé ẹ̀. ṣé bàtà ẹni kó fún ẹ at least ó yẹ ká kójú olóò lọ fún ẹ. so tí ohun tó ń ṣe ó ń contradict ohun tí wọ́n ṣe ń bẹ̀ torí ìyàwó ẹ̀yìn bíi pé bí wọ́n bó ṣe lè ṣe illustration yẹn fún yín nísìnyí èyí yẹn yé mi ok lẹ́sọ̀ àti pé àwọn táwa ní studio nsìn àjọ ń ṣiṣẹ́ bí ẹni ó yẹ ká jọ gba 100. bẹ́ẹ̀ni. náà wọ́n gba 100 tèmi mo wá ń jẹ́ kó yé ìyàwó mi wá ń jẹ́ kó yé mi wípé ó mọṣẹ́ ju ẹni tó wà ń bẹ̀rẹ̀ lọ at least ó yẹ kán fún ẹ ní 150
kan tó máa fi 100 kí ti yín àti ti tẹ́lẹ̀ tó gbọ́dọ̀ yẹ kó bá wọn ìwọ náà ń gbọ́ náà òun ò dé fíìlẹ̀ bẹ́ẹ̀ but gẹ́gẹ́ bí ohun tí wọ́n ti bì sínú ayé ẹ̀ sọ́kàn ẹ̀ kí ni ẹ̀ máa reflect ìyẹn ni àkọ́kọ́ ló fi ní wàhálà ní àkókò yẹn mo láti wá bà náírà kọ́ má bínú sí o pé ọ̀rọ̀ tó sọ ní àkókò yẹn so wọ́n ti nígbà mí náà lọ́jọ́ náà ṣẹjọ́ lọ ní àbí ẹ pàdé àdúgbò ni. àjọ lọ mo fẹ́ lè sọ pé ohun tó ṣẹlẹ̀ yẹn ló mú kí ìrìn wa kó papọ̀. after many years back. after many years ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ sí ọmọ yẹn ló kọ́kọ́ mú wa pàdé. so tọ́ba ń sọ̀rọ̀ nípa Naira Marley mo rí nírí pé ẹni yìí bí pé ẹni tó fẹ́ mú so ni wọ́n wá tí kò dẹ̀ ṣe mú because mi ò mọ reason tó fi lè jẹ́ pé kán dójú lé láti fìyà jẹ ní ọ̀dọ̀ Malian yẹn ṣé pé mo ti lọ bèbè láwọ̀kọ́ ìwọ náà má ṣe nǹkan báyìí ìwọ náà gẹ́gẹ́ bí mo ṣe fẹ́ kiri kó jẹ́ tiẹ̀ ṣùgbọ́n nígbà tí mo rí ti ẹlẹ́ẹ̀kejì mo á rí i pé ìkà ọ̀dájú ni wọ́n ń bẹ̀ mo wà ń bẹ̀ ní ọjọ́ yẹn mo débẹ̀ as usual bá ti débẹ̀ kí n gbàdúrà fún báwo ni o onídàádì mo fẹ́ rí mọ́níjà òun ìyàwó èdè sọ pé òun àti mọ́níjà ní argument lórí fóònù bó ṣe lọ ó pìkì àwọn ọ̀rẹ́ bíi mẹ́ta sí mẹ́rin ìkan ló sáré padà wálé dáàdì wọ́n ti ń nọmọ yín dáàdì wọ́n ti ń nọmọ yín kí n bọ́lẹ̀ mọ́níjà náà wà lọ́dọ̀ wa ń jọ yẹn ní kò rí àbí ní ọ̀dọ̀ ní island ní ọ̀dọ̀ island ó ti kúrò lọ́dọ̀ Malian ó ti dá gbé wà pẹ̀lú mi náà ní street kejì pẹ̀lú mi ní street kejì ni káti ẹ̀ lo mọ́tò mọ́níjà náà no pé wọ́n lè lo mọ́tò mi bóyá bá tiẹ̀ bá ìjà yẹn níbi tí wọ́n ti ń nà ìgbà tí màá fi dé ẹnu gate street yẹn torí street yẹn gate wà bẹ́ẹ̀ láti wọlé where are you going to kí n ṣe máa introduce ara mi pé èmi ni bàbá alágbájá o bàbá yìí o n bá rí ọmọ mi náà tó ń bọ̀ lọ́wọ́ bọ́lẹ̀ ní mọ́tò ẹ̀jẹ̀ kún fún gbogbo ara ẹ̀ ni kí ló dé ó ní Malian ló nà òun àti àwọn kúrúsẹ̀ jẹ́ ń lọ bá ó ní dádì mi ò lè lọ síbẹ̀ torí pé àdéhùn wẹ́kọ̀ mi ajá wá ibi látìgbà tó ti pè mí gan bá pe nọ́mbà yẹn kò lè lọ ó kì í bá padà sílé tẹ́ bá wo picture tí ó yà lálẹ́ ọjọ́ yẹn èmi ni mo wọṣọ bí aṣọ wòlíì ní ọ̀dọ̀ ẹ̀ tẹ́ bá ṣe ìrìn àwọn tó bá wo fíìmù yẹn àjọ wà ní studio ni pé bọ́n ló ṣe wá ṣe ẹ́ báyìí inú mi bàjẹ́ ó dá agbọ́dọ̀ lọ sí police station dáàdì ó ní fíìmù yóò ń ṣe fíìmù tọ̀dọ̀ mi òun ti pe Bella wọ́n ti lọ lé report nígbà tó bá tó wá lọ report ṣé kẹ́yìn kẹ́jọ́ wá di méjì ni dáàdì yẹn máa wọ̀rì mo dẹ̀ rí Bella lóru ọjọ́ yẹn. ta ló ń jẹ́ Bella. Bella yẹn olórin náà ni Plasmola so wọ́n jọ lọ wọ́n ti ṣe the necessary things àti mo dẹ̀ ti rí ọ̀rẹ́ yẹn ọkàn mi ti balẹ̀ pé wẹ́ ẹ ti tó ojúbọ dẹ̀ lọ sí hospital ó dẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n treat ẹ̀ mọ́ bẹ́ẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ pàtó dẹ̀ wípé ó ti ní àlàáfíà àpàdà sílé ṣùgbọ́n láti ìgbà yẹn kò sí ìsinmi ọjọ́ kan dádì mi wọ́n lé mi o dádì mi bíbá mi wà o ẹ gbàdúrà fún mi o. tó máa ń pè yín. máa ń pè mí. ti Samuel tààrí ń kọ́ àwọn kan tó ń. mò ń bọ̀ sà ó wá pè mí níjọ́ kan ṣé mo ti rí tẹ̀wọ́n ti ọ̀gá ẹ̀ mi ti rí ti Samuel rí wọ́n ní òtún lè ra fíìmù níbì kan o bá bẹ́ẹ̀ báyìí ni wọ́n ṣe sí un irú èèyàn wo gan ni Samuel jẹ́ ọ̀dà tó o bá ní ìta ó yẹ kó o nílé ìkòdú ló kíra ẹ mọ́ máa bọ̀ nílé káwá lọ kírètì ilé láti lé mo ti lọ sọ fáláṣẹ because aláṣẹ yẹn jẹ́ ní tó nífẹ̀ẹ́ mi gan àjọwà ládùúgbò ní ó yá ká dọ́dọ̀ balẹ̀ ká dìgbà bẹ̀ lọ sí ọ̀dọ̀ ọba Ìkòròdú àrẹ ti fit date ìjọba ìlú ọmọ wa má yẹ o àdẹ̀ ní fárí lẹ́yìn olórí nígbà tẹ́mi ti make arrangement pé tó bá ti dé ká lọ ìjọ tó dẹ̀ ń bọ̀ wọ́n ti ra bíi bag of rice bíi 5 báàgì ẹ̀wà 5 wọ́n bá lọ pín sínú small bag pẹ̀lú oríṣiríṣiríṣiríṣi ó bẹ̀ sí ń ha fún gbogbo ènìyàn ó ti ń ha fún Mohbad
ọ̀tọ̀ ní ta ní kó wá ṣe ọ̀tọ̀ ní tó lọ ṣe yìí ẹni dáàdi mò ń bọ̀ nígbà tó máa délé ọ̀dọ̀ mi millions of people ló tẹ̀lé èrò ó fẹsẹ̀ rìn dé irú bó ṣe ń bọ̀ lọ́ọ̀kan mi ò lè dúró nígbà tó máa kí mi ibi tí mo wà mo dìde mo lọ pàdé ẹ̀ ni kí ló dé ẹwì ìrù lẹ́yìn ẹ̀ oníṣàṣì máa lọ a máa lọ bọ́ọ̀lù ìfẹ́ já àwọn pípì sílẹ̀ ok a máa lọ àbádé títì káàtì ẹ̀ ṣe u-turn bóyá lè tọ́ọ̀nù ọ̀rọ̀ yẹn káwọn bọ́ọ̀sì má mọ̀ ibi tó lọ bí ìpele ń jà ní sà ìrù lẹ́yìn ẹ̀ bí ìpele ń jà ní even àwọn tó fẹ́ jalè kan lè sọ di rọ́bì because nígbà tó wà láàrin òkèlè tó fẹ́ tọ́ọ̀nù lọ báyìí kí gbogbo ẹ̀ dàrú tó ń sọ pé kí ló ṣẹlẹ̀ gbogbo ìlú kò sẹ́ni so ok wọ́n á sọ di ọjọ́ mi bá a ṣe rí bẹ́ẹ̀ yẹn lọ ní àkókò yẹn ni. tọ́lọ́jọ́ fi dé àná. gbogbo eléyìí tí Sam Larry ṣe gbogbo ẹ̀ náà rí nínú fíìmù èyí tó ṣe gbẹ̀yìn tó sọ pé bàbá yóò lè lọ rí bàbá yóò lè lọ gbogbo ayé lórí wọn ní kí wọ́n á gbẹ̀mí ẹ̀ ni. ọlọ́run bẹ́ẹ̀ ń béèrè pé lábẹ́ wọn sọ pé ọba àlú. bẹ́ẹ̀ ni wọ́n wá jíṣẹ́ ọba ni. so ó jẹ́ ohun tó bà mí nínú jẹ́ wọn ò jẹ́ kí ọmọ yìí kó ní ìgbé ayé ìrọ̀rùn títí ó fi lọ. bàbá Wùnmí tí ó fẹ́ ọmọ yín a rí fọ́tò kan tí wọ́n ṣe bí ìgbéyàwó ń bẹ̀ ṣé lóòótọ́ ni ṣé ẹ wà ń bẹ̀ ọdún wo ló wáyé. ẹ ṣe púpọ̀ ó wáyé ní ẹsẹ̀ pé ọdún tó kọjá January 2023 years. a ṣe kì í ṣe pé bóyá a fẹ́ ṣe engagement rárá èmi ti ń gbọ́ fún ìfihàn pẹ̀lú èyí tí mo ti gbọ́ látọ̀dọ̀ Naira Marley ok ọmọ burúkú ó ṣe é fẹ́ àwọn burúkú ò ṣe é ní gẹ́gẹ́ bí Yorùbá sà ó tiẹ̀ dá jẹ́ ká lọ mọ òbí àwọn ọmọ yìí yẹn ló pè ní introduction mi ò sọ fún yín ọ̀kan ọ̀gá akọrin ní mi ní church kẹ́ mi ò sọ fún yín mi ò pe ẹnikẹ́ni mo kàn jí láàárọ̀ ọjọ́ yẹn mo lọ sọ fẹ́ gbọ́n mi tó wà níbí pé a fẹ́ lọ ṣe introduction ní bí báyìí mi ò sọ fẹ́ dára yìí kankan ibi àwọn ọmọ mi kò sẹ́ni tó gbọ́ pé because mo kàn pé ká ṣe introduction tó bá wá ṣe introduction àwọn ọmọ ọjọ́ engagement mo gbéra nígbà máa dé dé island mo gbọ́ pé ìyàwó bá di ní ọmọ wasting of money ni o ọba kọ́ lè ṣe introduction báwọn ṣe kìíní fún pé wọ́n ti ra gbogbo ìyá tí ẹ gbé báàgì ọwọ́ ẹ̀ sílẹ̀ náà wọ́n lè gbé báàgì sílẹ̀ o wọ́n ti ṣètò wọ́n fẹ́ ṣe engagement èmi ò dẹ̀ mọ̀ nǹkan kan wọ́n dẹ̀ gbàgbádá fún mi agbára tẹ̀ máa wọlé bẹ́ẹ̀ tó ṣe nǹkan mo fẹ́. wọ́n ti rán aṣọ yín kalẹ̀. bẹ́ẹ̀ ni bàdé bẹ́ẹ̀ pé wọ́n bá kó Prado bíi 8 wọ́n bá kó dé a bá ń lọ mo ṣe jókòó lọ́lọ́pàá jókòó tì mí kí lẹ̀ ń ṣọ́ ṣé èmi náà ń ṣọ́ báyìí a bá lọ dílé àná nígbà tá a débẹ̀ wọ́n fi lé pọ̀ tí fọ̀nà ló ká DJ tá a gbé dání abá DJ ń bẹ́ẹ̀ ni ṣé bí DJ tá a ní fẹ́ ṣe bẹ́ẹ̀ ni wọ́n ti bá DJ mi tó ti ń kọrin èyí torí Cynthia ti pe DJ ọ̀nì sóun gbàdé pọ̀ ọwọ́ ẹ̀ ní ìṣàkóso ọ̀nà àwọn òun ti pe DJ owó ń bẹ ọ̀bẹ èèyàn ní lákàntì dání ìbá kàntì ẹ̀ náà fi ń gbowó kí là ń sọ dáàdì mo débè mi àti ẹ̀gbọ́n mi nìkan láti ìdílé Alọ́ba láì mọ̀ pé ìyá ẹ̀ ti mọ̀ wọ́n ti jọ ṣètò wọ́n ti pe àwọn ẹbí tiwọn bẹ̀tẹ̀ mi àti ẹ̀gbọ́n mi yẹn nìkan. wọ́n nílé ìyá gbogbo ọmọ ojú pé ẹsẹ̀ pèlè. wọ́n ti pé wọ́n pa àwọn ọmọ lọ sí Èkìtì bàbá tó ìparẹ́ Èkìtì èmi àtẹ̀gbọ́n mi náà lọ díje lára ẹjọ́ aṣáṣì bẹ́ẹ̀ ìtẹ́sàn mi ni pé màá tẹ̀rẹ́ ní fi ọ̀rọ̀ lọ kádẹ́ rí bàbá ìyàwó kò jọ bí ẹ pé wọ́n lọ mú wá láti ibì kan ilé ẹbí wọn náà láti lọ ṣe adẹ ṣéǹjì nọ́mbà. ìyá ìyàwó ńkọ́. ìyá ìyàwó wà ń bá àwọn onípẹpẹpẹ wà ń bẹ so báyìí ṣéǹjì nọ́mbà pẹ̀lú bàbá bàbá wo mo ti rọ́ lọ́rọ̀ mi o láti bí pé kájọ máa sọ̀rọ̀ lóòrèkóòrè àwọn nǹkan tó ń bí tó bá kú díẹ̀ káàtó sí ẹ jẹ́ ká sọ báyìí o báyìí jẹ́ tiẹ̀ gbọ́
nípa nǹkan báyìí jẹ́ tiẹ̀ gbọ́ nípa 2 acres of land ó ní wọ́n sọ fóun ní àkókò yẹn òun ní kí ọmọ òun gangan wá bóyá èyí tó yẹ kí wọ́n tà ní 30 wọ́n lè tà ní 20 ó kàn fi ṣe illustration bẹ́ẹ̀ pé torí pé ó jí ọmọ ẹ̀pẹ́ ó ní òun ò gbọ́ ju bẹ́ẹ̀ lọ mọ́ gbọ́ ju bẹ́ẹ̀ lọ wọ́n ti ta 2 acre mọ́ mi sọ fún mi pé 2 acre ìgbé ìyá ìyàwó ló gbó lọ́wọ́ òun dẹ̀ ti lọ ra 2 acre ní ẹ̀pẹ́ bí wàá ṣe block mi nìyẹn bí mo ṣe ń wo ìhùwàsí bàbá yẹn ó dàbí ohun tí wọ́n lò fún Mohbad wọ́n ti lò fún bàbá yẹn tó jẹ́ pé bàbá tí ó wà with sense àná ẹ ó pè ẹ́ ó dẹ̀ block ẹ̀ ṣé relationship sí ni àbí títí ti ọjọ́ iwájú. bàbá lórí ọ̀rọ̀ àṣe DNA níbo lẹ fi sí. ibi tí ẹ tún mú mi lọ yẹn ibi tó lápẹ̀rẹ̀ ṣé ní ti DNA yẹn ṣé ní bínú mi ṣe rí ni mo ṣe bá gbogbo èèyàn lò ìyẹn mo sọ pé mo kọ́ dúpẹ́ lọ́wọ́ pé wọ́n ẹ̀zùmọ̀ ọmọ yẹn táwọn bá ẹ̀zùmọ̀ ọmọ yẹn tàbá sọ̀ pa DNA wọ́n bá lo àyídáyídá tó pé irọ́ pọ̀ ló yẹ kán pe orúkọ ọmọ tó ń pè sí jà yẹn kò sí òótọ́ kan báyìí lẹ́nu because I did not give daddy placenta since then he had been wọ́n máa ti ẹ̀ béèrè fún placenta àgbà tó yí mọ́ ọmọ yẹn lọ́wọ́ wọ́n gbé lọ fẹ́ni tó lọ́mọ àwọn èèyàn ló wá ń pè mí ṣàkíyèsí pé kẹtàn fámìlì wa kí ìwọ ọmọ ìpó ń kẹtàn ìyẹn Liam èmi dẹ̀ kọ́ mo sọ ń Liam Victor ló fẹ́ sọ ṣùgbọ́n nígbà tó porúkọ ti tán lẹ̀ ṣé Liam ṣé mùsùlùmí orúkọ mùsùlùmí ni Liam yàbí. Liam yẹn mùsùlùmí ló ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ò ní mùsùlùmí ní ìran wa. ṣé mùsùlùmí àwọn Cynthia lé wọn ni. bó wàá ní Liam ìyá àjọ máa ń gbé bíbélì ńlá dání. báwo ni Liam ṣe jẹ́. kò yé mi ni wọ́n béèrè lọ́wọ́ mi tó pé pé mi ò gbóyìnbó púpọ̀ ẹjọ́ kí ni ìtumọ̀ dádì mo ní yẹ ká sọ ọmọ ẹ̀ lórúkọ bíbélì ó lórúkọ tí mo sọ ẹ́ Emmanuel ni mo sọ ẹ́ ilé olúwa bẹ́ẹ̀ ni Emmanuel ni mo sọ ẹ́ Ọládìméjì adégbòdò sọ ọmọ yìí ní orúkọ tó ti lé bíbélì jáde ẹ ó ní dádì oúnjẹ light ìmọ́lẹ̀ náà ní bíbélì náà ló ti wà ìyẹn ló fi kí mi tẹ fi dákẹ́. mo fi dákẹ́ pé orúkọ ti tán lẹ̀ o kí n má bí ẹ̀wọ̀n mo ti sọ ní ìmọ́lẹ̀ ṣùgbọ́n bóyá ẹni tó lọ́mọ lóní kọ́ máa fi lè àmì yẹn pé mí mo tún mọ́ ẹ̀dọ̀ alága ló lọ́mọ. mi ò mọ ẹni tó lọ́mọ ìbí náà mò ń sọ yìí tó bá fẹ́ wá ikú tó pa ọmọ mi sà wọ́n á ṣe DNA màá dẹ̀ tọ́ka sẹ́ni tó pa ọmọ mi. ẹ̀yin ti mọ̀ ọ́. àlè ló pa Mohbad. ṣé Wùmí ń yàlè ni. jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́. Mohbad náà sì mọ̀ àbí kò mọ̀ ń gbà yí ẹ̀. ó mọ ohun tó fi dé ni wọ́n ti ẹ̀ já lọ yẹn ní ṣọ́yìn obìnrin wà lọ́ọ̀dì ọkọ ó náà kúrò ní fún 3 days ó lọ lọ́ọ̀dì sótẹ́ nínú bí orí text message lórí fóònù ọkọ ẹ̀ pé you having a fiance you having a test a star ẹnìkan test ẹ pé I love you ìyàwó dẹ̀ kúrò ní fún 3 days ara pè mí ẹ̀rọ dádì àtúntì ń jà o kí ló dé jà yín ọmọ yín ń pè yín. ìjọ kan mo débẹ̀ pé tí n bá padà gbọ́ ìgbà tí inú bí ẹ ò ṣe tilẹ̀kùn mọ́ lóko tilẹ̀kùn mọ́ láì sínú stúdíò kankanlẹ̀ kó má ṣe òkú òde fún 3 days kì í ṣọ̀dọ̀ yá ẹ ló lọ níbo ló lọ ẹ̀rọ lọ́jì sóòtẹ́ ẹ̀ ni tani òun ká fẹ́ràn sẹ́nu ká wá tì bó ṣe ba ayé ara ẹ̀ jẹ́ nìyẹn ṣèbí àkókò kan náà lọ́mọ mi pè mí pé dáàdì mi ẹ gbọ́ àní ìgbà tí òun sùn pé wọ́n ti ṣe indomie fóònù wọ́n ti fi nǹkan sínú indomie yẹn òun bá sùn lọ báwo ló ṣe mọ̀ gẹ́gẹ́ bí bàbá gẹ́gẹ́ bí àgbàlagbà ó ní girlfriend ọkùnrin tó lọ bá ló ka mọ́bẹ̀ girlfriend yẹn ló wá sọ fóun n tó ń dé mọ́ra ní wẹ́ ló bá ṣe lè dé mọ́ra gbogbo àwọn nǹkan tó yẹ kí n tún fún bàbá yẹn ni pé ọmọ burúkú ṣe é fẹ́ o àná burúkú ṣe é ní àṣẹ ọmọ burúkú àṣẹ àná burúkú náà ló bí torí tí ò bá ṣe àná burúkú ọmọ wọn ń ṣòṣì lórí social media wọn ò lè pè é sí àkíyèsí pé ilé ló ti jáde
kò sí òbí tó lè sọ fún pé bá a ṣe ń ṣe ilé ayé rèé àwọn tó kó kọ́ra tó wà nínú ẹbí wọn mo mú jẹ mẹ́jẹ̀ nǹkan ni. bàbá a rí pé bí ẹ̀yin àti ìwé ìbá tiẹ̀ sí ní péjì kan náà lójú ewé àbí ní pọ̀nà kan náà ìyá Mohbad àti Wùnmí wọ́n wọra dáadáa. rìkísí lè pa wọ́n pọ̀ kan dọ̀rẹ́ nítorí lè pa wọ́n pọ̀ pọ̀. ẹ ṣáà ok ọmọ kú ìyá Mohbad ló pè mí pé nǹkan ṣẹlẹ̀ ní ìmọ̀ nǹkan kan ok oríṣiríṣi nǹkan mo ti wá ń rò sí tó lè pa wọ́n pọ̀ mo bá lọ́ọ̀yà nínú ilé ibi tó ọmọ kú sí dọ́tọ̀ ló yẹ kí n bá oríṣiríṣi wọ́n wá ń ṣe meeting on my behalf wọ́n ti ṣe meeting bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin. òkú ti kú ní àbókù ṣe wà ń lẹ̀. òkú ṣe wà ń lẹ̀ òkú ti kú nígbà tó òkú tí wọ́n ti lọ sí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe meeting lóríṣiríṣi. pẹ̀lú ìyá Mohbad. ṣẹ́gun èèyàn nínú igi lóko máa ń mèso ẹ̀. máa ń mèso ẹ̀ mo ti mọ orí èèyàn tó jẹ́ tipẹ́ so tó bá wá ṣe lè kò yá mi lẹ́nu ìbájọ gbé fọ́dún 12 ọdún 11 sí ọdún 12 la fi jọ gbé. kó tó di kó bí akárùkù ṣe tiẹ̀ lọ́tọ̀. àkọ́bí wa pé 10 years ó lé promise was 7 years. and the last was 3 years. last is 2 and a half bẹ́ẹ̀ ni kó tó di pé ẹ bá ṣòro nǹkan tí mò ń sọ yìí bẹ́ẹ̀ ṣe máa bá ni. tí a bá wò rárá máa rí pé láìpẹ́ yìí a rí pé ẹni tí ó jẹ́ ẹ̀gbọ́n Wùnmí tó ń gbé ní òkè òkun ìyẹn Kàrímọ́ ó ń tọrọ àforíjì lọ́wọ́ yín òun àti àbúrò àti ìyá rẹ̀ wọ́n ṣe fanfa eléyìí ṣé bóòrọ̀ eléyìí ṣe jẹ́ ǹjẹ́ oyè olóye yín sí pẹ̀lú rẹ̀. kò ọ̀rọ̀ wọn ò lè yà mí lẹ́nu torí ilé tá a bá fi tọ́mọ ìrì ni ó máa wó gbogbo apology tó ń béèrè ọlọ́run gan ò ṣètẹ́wọ́gbà ẹ̀. ọlọ́run ò gbà á. ẹni tí mi ò rí rí mi ò gbóhùn ẹ̀ rí ó lóun pè mí I'll be pleading I'll be begging sir ní àkókò tá à ń sọ yìí mi ò lè rí street tí mò ń gbé. wọ́n rò pé wọ́n lè gbé bàbá yìí ó ti gbówó fún ní owó tó gbà ní. so kí ẹni tó gbaṣọ lára mi ní gbangba tí n bá kọjá ní àkókò yẹn wọ́n á ti pa mí dànù pé bàbá ìlú pọ̀ mọ́ ẹ̀. ohun tí ò rí wọ́n dẹ̀ mọ́lé wọ́n dẹ̀ mọ́ wá ní bàbá nínú ọ̀tá sọ ṣáájú ẹni Mohbad ipò ní ẹ̀gbọ́n kan Dàrósà tí ẹ jẹ́ àbúrò ìyá Mohbad. bẹ́ẹ̀ni. ẹ sì ní ọmọ yín kì í rí ìyá rẹ̀ fọjọ́ pípẹ́ ṣé kò lè máa lé lọ́dọ̀. ẹ ṣe ẹ yẹ kẹ́ ti wo àkókò tí pé ó ṣe rẹ́kọ̀dù báyìí gbogbo tá à ń sọ yìí ní ìrìn pé yá 6 months tí wọ́n jọ wà during that period kò kí lọ sọ́dọ̀ ìyá inú èmi fi gbogbo ẹni sọ fún yín pé more than 15 years ìyá ò fojú kò fún ọdún 15. ṣé o mọ nọ́mbà yẹn ni ṣé o mọ léèwé tán lọ ni ṣé bẹ́ẹ̀ rẹ̀ ní kó tiẹ̀ sọ pé ọ̀rẹ́ ọmọ nǹkan tó ń pàdé nígbà tó ń dé ṣe bẹ́ẹ̀ mọ ọ̀rẹ́ rẹ̀ ọmọ kí n bá sọ pé òun lọ léèwé ṣé o mọ léèwé tó lọ kí ni orúkọ tíṣà ẹ̀ àwọn òbí ètò lè gbé ṣubú wọn yẹn òun rẹ́ mọ̀ òun gbóúnjẹ wá fún ẹjọ́ ta ló dìbò kọ́ oúnjẹ náà fún àbọ̀mọ yóò sọ fún yín. kò sí tí ó lè ọ̀rọ̀ kó mọ yẹn kó má sọ fún mi ìgbà tó wá di wípé ó ti ń gbọ́ ti ìyàwó àti ìyá ẹ̀ ni wọ́n fi lọ ṣe introduction tó fi sọ di engagement tèmi ò mọ̀ ṣé tí bá mọ̀ pé engagement la fẹ́ ṣe mi ò níyàn tó tẹ̀lé mi ni ọ̀gá akọrin ni mí nínú ìjọ tí mo wà ṣé màá lọ ṣe nǹkan mi ò ní sọ fún yàn so ní ìgbà tí ìkíṣí yẹn fẹ́ pa wọ́n pọ̀ àwọn ọ̀rọ̀ kan dìp láàrin yẹn tí pé mi ò ní lè fẹnu kàn torí wọ́n ní wọn kì í ka ìka 9 lójú oníka. akitoju ẹlẹ́sẹ̀ 9 ká. tó bá lọ kà á dìjà ó ní àwọn àṣírí kan tí mo ń sọ fọ́mọ mi nípa ìyá ẹ̀ eré èèyàn báyìí rí o so nígbà tí ìyàwó ẹ̀ gbọ́ yẹn wọ́n wá lọ gbé àṣírí yẹn fún ìyá èmi ò dẹ̀ ní parọ́ mẹ́nikẹ́ni láyé so ìyẹn kọ́kọ́ sọ wọ́n di ọ̀rẹ́ kìíní ilé tàbá fi tọ́mọ ilé ni ó wo ṣé pé òtítọ́ á lé ìrọ́bá ó lè lọ fún ọdún okùnrin rẹ bó ṣe máa ń tì kiri. bàbá sà ọmọ yìí ò tí ì ti bọnú ilẹ̀ bó ló ṣe rí lára yín bó ló ṣe rí lọ́kàn yín. ó ní àwọn àṣírí kan tí mo ń sọ fọ́mọ mi nípa ìyá ẹ̀ eré èèyàn báyìí rí o.
ó jẹ́ ohun tí ó bà mí lọ́kàn jẹ́ gan torí gbogbo tó wà nílẹ̀ yìí tí n bá ti ọmọ yẹn bọlẹ̀ báyìí a fẹ́ postpone ìjà ni. ẹ fẹ́ sun ọjọ́ ìjà síwájú. ní wọ́n bá sọ pé àwọn wrestler méjì fẹ́ jà kí àwọn challenge yẹ pé a fẹ́ jà ní ìjọba yìí kí kan wá máa sọ pé tí ó dọ̀sẹ̀ tó ń bọ̀ ti mọ̀ pé lè yóò ní tó fẹ́ ṣe. so kì í ṣe ohun tí a lè postpone tó bá yẹ kó ohun tí a lè postpone ni wọ́n á lọ sí àwọn sọ̀rọ̀ pa DNA wọ́n ṣe àwọn fẹ́ lọ sí òkú a gbọ́dọ̀ mọ̀ pé ṣé tiwa ni àbí kì í ṣe tiwa ṣé jẹ́ wa rèé ìyẹn ọmọ tí. wọ́n lọ́mọ yìí kẹtàn ààrẹ kì í kẹtàn fámìlì wa. bàbá nínú ọ̀rọ̀ tí àwọn ń fa káàkiri náà lórí social media wọ́n ń fa orúkọ kábíyèsí wọlé. ẹ fa orúkọ kábíyèsí wọlé ní eré ìṣe ní èrí kábíyèsí ni o ibi tó orúkọ ẹ ti yọ yẹn nìkan náà nínú mọ̀ pé wọ́n sọ pé ọba rán wọn wá ìyẹn nìkan ni o kò yé mi àpàdé rí ṣé mi ò kì í láì kí n parọ́ láyé mi ò dẹ̀ rí traces ṣùgbọ́n ó wà nínú petition wípé ọba ló rán wa wá káwá gbẹ̀mí ẹ̀. wọ́n kọ sínú petition bẹ́ẹ̀. ọmọ yẹn sọ síbẹ̀ pé wọ́n ń nà wọ́n pa àbí kán gbẹ̀mí ẹ̀kọ́ ni after 2.5 months ẹ̀mí ẹ̀ bẹ́ẹ̀ lọ. petition yẹn sọ yìí ìyẹn ìwé ìfisùn bẹ́ẹ̀ni àwọn ló kọ. ọmọ mi ló kọ ọ Mohbad fún ẹ̀ bẹ́ẹ̀ni ó kọ ó dẹ̀ kọ orúkọ wọn síbẹ̀ pé Sam Larry o àtàwọn ẹni ìwà ètò ń kó kiri o wọ́n ní wọn wá ó kọ sínú petition bẹ́ẹ̀ wọ́n dẹ̀ stamp ẹ̀ gbogbo ayé ti rí náà. ẹ sọ pé ọmọ yẹn ní ẹni tí ó máa ń fọ̀rọ̀ yín dáadáa ni. bẹ́ẹ̀ni nígbà ayé ẹ̀ yes ìbò tiẹ̀ pé rí pé tó ẹnìkan ọba aláyé kan níbì kan wọ́n ṣọ́ ń wọ́n ti sọ fún mi òun ni mo fi sọ pé mo fẹ́ pè é wá tó bàbá yọ ẹlẹ́nu àwa náà lọ́ba ní Kòròdú ó ti ń dárúkọ ọba yẹn fún mi ṣùgbọ́n èmi àtọba kò sí ohun tí. kí wọ́n lè dáwọ́ láàrin olórin àtọba aláyé ìgò yìí kò yé mi o ìyẹn mo fi sọ fún mi pé àlè ló pa Mohbad. ẹni. yes àlè ló pa Mohbad. ẹ tiẹ̀ sọ fún wa nígbà kan rí ẹni ó ti kú sílé. ó ti kú sílé kó tó. bẹ́ẹ̀ ṣe sọ lọ́jọ́ náà lọ́hùn nìyẹn. nígbà tí yẹn ti kú lé kó tó wá kún ta. nígbà tó mo tẹ̀lé rí yá bóyá Ahmed tó báwo lè wọlé Ahmed tó sì bóyá mo ṣe wọlé. mama yìí tó sì. nígbà tí mo fẹ́ rí nígbà kan. ṣe mọ̀ tí a bá pèèyàn ní ìránṣẹ́ Ọlọ́run a máa rí àwọn àmì kọ̀ọ̀kan lára ẹ̀ a máa ṣe ohun tí ó yàtọ̀ sí ti ordinary person. gbogbo ayé ti rò pé òun ló máa ẹ wojú bàbá náà òun ló máa pọ̀ ọmọ ẹ̀ òun ló máa ṣe ìyá yẹn wá ní ọ̀nà Ọlọ́run sọ fún un pé ohun tí àwọn èèyàn ń sọ yìí pé irọ́ tó jìnnà sóòótọ́ ni wọ́n á mú kó ìgbéra ẹ̀mí Ọlọ́run kó wọn á gbé yín kúrò níbí. ó sì gbé yín bẹ́ẹ̀ni ẹ sì tẹ̀lé. bẹ́ẹ̀ni obìnrin ló tẹ̀lé lọ kíní kan ló tẹ̀lé lọ ohun tí àwọn rí tiwọn nìyẹn ṣùgbọ́n ohun tí ẹni rí nínú ẹ̀mí ni pé ẹ̀mí Ọlọ́run ní kó ń wá mú un kúrò níbí ní àkókò yìí. stepmother Nokia stepmother wọn kí ní ìyẹn ń kọ́ sóòmù yẹn ń kọ́ bó ṣe lọ sílẹ̀ stepmother Nokia bó ṣe rí gangan ló fi kọrin gbogbo ìgbésí ayé ẹ̀ ló fi kọrin yẹn. stepmother àti bíi tó sọ ìbò òun wà sóṣù wà ní àbó ti wá ṣáájú. ṣé àyè máa gbà mí láti ṣàkóso sọ díẹ̀ ní ìdílé àsìkò ti lọ àsìkò ti lọ ṣé rí ohun tí ó ṣẹlẹ̀ láàrin stepmother Nokia yẹn àti agbo ibi tá a ti lọ kọrin dé ìjọ kejì àtúnṣe àwa ṣiṣẹ́ yẹn kò wá tí ì sí oúnjẹ ńlẹ̀ ó lọ gbé oúnjẹ tó wà nílé ọbẹ̀ ẹ̀gúsí wà nílẹ̀ ó dà mọ́ ráìsì dádì lọ sun oúnjẹ ń tiẹ̀ èmi sì lè wà báyìí tó tọ́ mi bá ti jẹun mo ti yó ní ìmọ̀rú ẹ̀mí tó wà lára mi tí ọmọ mi bá ti sọ pé àwọn jẹun èmi ti yó lọ jẹun oúnjẹ yẹn ló ń jẹ ní stepmother wọlé ta ló authorize láti bu ọbẹ̀ ń bí kò èmi bàbá ẹ̀ ni mo ní kó ṣe ó tún gbẹ̀yìn mi lọ́yọ́ ó ṣe mú ṣe pé èyí iṣẹ́ máa kún ilé wa alámúnà sókè ìwọ olóògbé ọbẹ̀ yẹ àǹfààní ó ṣàbẹ̀ sí sọ oríṣiríṣi ìyẹn ni mo gbọ́ mi tí mo wà pé ọmọ tí mo authorize kó jẹun kí làbọ̀ máa yẹ lọ́wọ́ wò ohun tó fàjà láàrin mi àti stepmother nìyẹn wọ́n á rí i pé ìyẹn lè lọ mú àmà dání kó máa fi tì í sí ọmọlàkejì anything can happen. sábà ló yọ sọmọ ni. àmà ló yọ mo wá mú ọmọ yẹn kúrò ní àkókò yẹn mo lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi ó lò bí 3 months níbẹ̀ n bá ṣètò stepmother wá béèrè ìbéèrè kan lọ́wọ́ mi ìbéèrè yẹn ló dẹ́rù bà mí jù pé ẹ wá
ẹ fọwọ́ mú kan nínú òun àtàwọn ọmọ yìí àti ok Mohbad particularly tajọ ń rìn tajọ ń yẹn tajọ ń ṣiṣẹ́ ta fi ń jẹun yẹn ó ní kí n mú kọ́ òun kan ó pa mí lẹ́rìn Mohbad ọmọ mi ni mo mú o ṣe pé àwọn obìnrin tó bá ti fi gbọ́ràn ẹsẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ ló ṣe máa bí ẹsẹ̀ ní ló ń mi ẹsẹ̀ náà ló ń mi orí ló ń mi ẹsẹ̀ ló ń mi orí ohun tí mo mú ni mo sọ fún yẹn ṣé wàá lọ ní ó ti lọ nìyẹn ó lọ nítorí Mohbad. ló ṣe lọ tó láti lè ṣe AK Media Concept Limited níbi tí a ti ń dábìlẹ̀ àti ń lọ bí òwe wọ́n ní kí a fi lọ ní kí a fi kí pé bàbá ẹ mọ̀ káàbọ̀ tẹ wá o ẹ bá ọ mo kí gbogbo iléeṣẹ́ yìí ẹ ṣe gan-an ni iná ò ní tọwọ́ yín o àmín ẹ máa rí ṣe o àmín ní àkókò tí mo wọ bí yìí ìtura lẹja ń gbénu ibú ìtura lẹ máa ṣiṣẹ́ yìí o ẹ ṣiṣẹ́ yìí ẹ fi jèrè ń bẹ ọlọ́run tó wá fi gbódídí bàṣírí ẹranko á fi owó á fi bàṣírí yín bó ṣe máa rí nìyẹn Jésù Olúwa wa. àmín bàbá ká tó máa lọ àwọn kan ní nígbà tí Mohbad lọ tán ni ògo bàbá búyọ wọn ní ìràwọ̀ ọmọ ẹ̀ ló ń lò ògo ọmọ ẹ̀ ló ń lò bàbá ti ń gun Highlander ó ti ń gun mọ́tò ilé yìí kọ́sà. ṣe rí mo sọ̀rọ̀ kan mo ní gbàmígbàmí là ń gbà kò sẹ́ni tí ó gbà kí ni mo ṣe irú wá síbí kẹ́ ẹ lè gbà mí náà ni ẹ bá mi wí fáyé ohun tó ṣẹlẹ̀ sí mi lọ́wọ́lọ́wọ́ ṣe rí níbi tí mo ti ń pariwo gbàmígbàmí tí ẹ bá sọ pé ẹ gbà mí ṣe rí ẹ tó bá sọ pé kí ó gbà mí òun náà ń gbà o bẹ́ẹ̀ni ẹ tó bá sọ pé kí ni mo ṣe ìyá yín lè jẹ́ pa o òdodo ọ̀rọ̀ torí pé mo pariwo pé ẹ gbà mí ní àwọn kan fi dìde ọ̀nà rẹ̀ nìkan kò mọ̀ àwa máa rí ìdí ni a máa fi òpè dààmú ọlọ́gbọ́n dádì ẹ̀kẹ́ ká bá gbà fún ọlọ́run pé ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tí mo pariwo ẹ gbà mí tẹ́yìn náà bá wú ẹ̀yìn ẹ wo àwòrán mi nígbà tọ́mọ yẹn kú ọjọ́ mẹ́ta mi ò tọ̀ mi ò dẹ̀ yàgbẹ́ ebi ò dẹ̀ tún pa mí ní ìmọ̀ tó ṣẹlẹ̀ sí mi but àwọn tí mo pariwo pé ẹ gbà mí tọ̀ àwọn ló padà gbà mí wọn ò jẹ́ kọ́mọ yẹn rí ògo ayé ẹ̀ lò wọ́n pa á lọ́jọ́ àìtọ́jọ́ ó jẹ́ ohun tó dùn mí lọ́kàn ṣùgbọ́n nínú ariwo tí mo pa pé ẹ gbà mí yẹn àwọn abiyamọ kan wà ṣùgbọ́n nìkan ló gbé mi lọ sí Ìkẹjà yẹn tí mo sọ pé ẹ̀mí ọlọ́run ní kò wá gbé mi ẹnìkan náà wọ́n ṣe àfọ́tò mi baba Mohbad inside public bus is ok ìyẹn ló pọ̀ fẹ́ yẹ̀yẹ́ mi ni lọ́mọ òyìnbó kan bá rí so baba Mohbad doesn't have car bóyá sẹ́ndì mọ́tò sí mi ni òyìnbó ló sẹ́ndì ẹ̀ ẹni mi ìtọ́nà bá rẹ̀ fi sí lọ́kùn pé àwọn fi ìyà jẹ bàbá yìí ni o ìyà ò ní jẹun dárí. àmì ìbùkún kọ́ àti àbúrò ẹ̀. ẹ ṣe ní ti ìbùkún àti àbúrò ẹ̀ ṣe ní pé ìbùkún ti ń pa lọ́ba ni tẹ́lẹ̀ tí wọ́n ti lọ sílé ọkọ ẹ̀. ó ti ń ṣàbíyamọ́ tiẹ̀ so ó ti ń wà ní ọbẹ̀ umbrella kan. bẹ́ẹ̀ni. àdúrà lẹ́nu ìbéèrè nípa ẹ̀ lọ́wọ́ mi. bẹ́ẹ̀ni bọ̀ aláàárín tó ń kàn sí. ṣé ní ìbùkún ó ti wà ní abẹ́ ìṣàkóso ẹlòmíì. owó ìdáwó tó wà nílẹ̀ yìí. ó lè wò pé rubbish and. but àdúrà nǹkan tiẹ̀. charity àdúrà mo ní ọ̀fẹ́ àti rí ní nǹkan bíi ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn àbọ̀sẹ̀ méjì wọ́n gbà táwọn ọlọ́pàá yẹn sọ pé is that not your son mo ní kọ́ máa béèrè. is that not your daughter. ṣàlàyé sọ́ni my son. ọkùnrin ni àdúrà ni. ọkùnrin ni ọkùnrin ni ó jọ Mohbad báyìí wọ́n ní kán béèrè lọ́wọ́ ẹ̀ pé am I his father ó dẹ̀ sọ ń bẹ̀ ó ní bàbá òun. ìyá bá dẹ̀ sọ ń bà pé ẹ̀yin kọ́lẹ̀ bí Mohbad. ṣe mọ̀ ṣe rí ohun tí a bá fi sínú pè ìpè àgbè jáde òun kọ́ ló ń sọ̀rọ̀ àwọn tí wọ́n fi sínú ìpè ẹ̀ ló ń fọn jáde àwọn àmọ̀kọ́rọ́ tó fẹ́ ṣe ṣùgbọ́n Ọlọ́run tó ju ẹ̀dá lọ ṣèbí bọ́dì ló wà nílẹ̀ kán ṣe DNA. kán ṣe DNA tó wọ́n ti ṣe ọmọ yẹn tó bá ti wà fún mi ṣe DNA ní tó fẹ́ sọ jáde ló ti sọ yẹn. ẹ̀yin wa tí ẹ ti wà wọ̀ láti ẹ̀kan a rí pé ọ̀rọ̀ yìí pọ̀ dáadáa a ó tún gbé àbálẹ̀ kan sí pẹ̀lú ògo Ọlọ́run wọn á wá
wọn á wá torí àlè sọ́tọ̀ lónìí abẹ́ẹ̀ ni wá ní bàbá. ẹ wo ẹni tó gbádùn yẹ òtòṣì Talárò kápápá. wọn ò jẹ́ kí ọmọ mi lo ògùn ẹ̀ dádì ọmọ tí mo rò pé yóò gbẹ̀yìn mi wọ́n pa á ṣé kí wọ́n rìn dì mí ṣé kí wọ́n dákẹ́ kí n má sọ̀rọ̀ àwọn pẹpẹ about grant interview mi ò tí ì grant interview even tí ẹ bá lè bá mi gbé dé Amẹ́ríkà ẹ gbé dé gbogbo àgbáyé olóògùn Ọlọ́run káàkiri àgbáyé nítorí tó ń ṣẹlẹ̀ sí mi yìí pé ẹ̀tọ́ mi wọ́n fi ń dùn mí lórílẹ̀‐èdè Nàìjíríà ọmọ mi competition wọn ò ṣiṣẹ́ lé lórí tó fi padà já síkú 2.5 months orúkọ àwọn tó dá síbẹ̀ wà ń bẹ́ẹ̀ so ṣé Èkó yìí ṣé tàwọn olówó nìkan ni torí pé mi ò léèyàn torí pé kápẹ́ńtà ni mí ṣùgbọ́n ẹni tí Ọlọ́run wá fún mi màá jẹ́ kí gbogbo àgbáyé gbọ́ mo sọ pé gbà mí la màmá mi gbà o bàbá ta ni ó gbà kí ni mo ṣe bàbá mi ló pe Ádámù níjọ́sí o yóò Ádámù sì dá bàbá lóhùn tó bá wá ṣe pé Ádámù ọmọ dá bàbá lóhùn ni inú ìṣẹ́ inú ìyà inú òtútù mi ò ní kú sínú òtútù tí bá bẹ̀ sí pariwo síta. òun náà ni ẹ ti gbọ́ yẹn látẹnu bàbá wa wòlíì Joseph ọmọ Alọ́ba wọ́n ti ní àwọn fẹ́ bá ọ̀rọ̀ yìí débi kùnkùndùn ìyàwó níjẹ yín gbé o kò níjà náà gbé bẹ́ẹ̀ tẹ́ ni ìyàwó níjẹ ẹnìkọ̀ọ̀kan wa bí ó bá ṣe wá ń lọ náà ni àwọn máa tẹ̀lé bàbá wọ́n ti ní àwọn náà ní jẹ́ kí etí gbogbo èèyàn aráàlú wọ́n ti ní wọ́n ní jẹ́ kí etí yìí di o àwọn tó ń bọ̀ wá lẹ́ẹ̀kan sí láti wá ṣàlàyé ibi tí àwọn bá ọ̀rọ̀ yìí dé mo sì wọ́n pé dídùn náà ni ọ̀sùn ó so ìyàwó níjẹ yín o lẹ́ẹ̀kan sí Adéwọ̀lú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní Sàárẹ̀ Olú Balẹ̀mí ní ọmọ Àjàlá ẹni ọmọ Àjàlá Ọ̀sọ̀ ọmọ Ajíkànjẹ́ Adéròmú ọmọ Adéníyì lọ́jà Àtòkò Sàárẹ̀ dùn o ó dùn gbọ́ngbọ́n nílé bàbá mi ní Àlébù Ọya ó dàbọ̀. Oy mama,